A ò rí irú eléyìí rí, a fi ń dẹ́rù bọ lọ́rọ̀ ni. Kò sì sóhun tuntun lábẹ́ ọ̀run. Látayébáyé lọkùnrin ti ń da obìnrin, tóbìnrin sì ń da ọkùnrin. Ohun tó ṣẹlẹ̀ sí arákùnrin kan tí wọ́n ń pè ní ọ̀gbẹ́ni Lateef làwọn èèyàn ń gbà bẹ ní gbàgbà ọtí, tí kálukú sì ń sọ tẹnu wọn. Ẹni tí ò bá gbọ́ tẹni ẹ̀gà, á ní ẹ̀gà ń pààtó. Inú ọgbẹ́ ọkàn lọkùnrin náà wà báyìí o, látàrí ohun tó níyàwó rẹ̀ ṣe fún òun. Ìyàwó rẹ̀ sọ fún pé àwọn ọmọ mẹ́rẹ̀ẹ̀rin tó ń tọ́jú, òun kọ́ ló ni wọ́n. Arákùnrin náà sọ pé èyí jẹ́ ìṣẹ̀lẹ̀ má ní ìgbàgbé. Nígbà tí ìyàwó òun sọ pé òun kọ́ lòun ní àwọn ọmọ mẹ́rẹ̀ẹ̀rin náà, tó sì sọ pé àlè òun ló ní, èyí tó fẹ́ mú kóun dákú. Arákùnrin náà tẹ̀síwájú náà rẹ̀ wípé àwọn ọmọ tóun ti ń tọ́jú láti 20 ọdún ó lé díẹ̀ sẹ́yìn, láìsí ìrànlọ́wọ́ látọ̀dọ̀ ìyàwó wọn, ìyàwó òun sọ pé òun kọ́ lòun ní àwọn ọmọ náà. Ó ní ìyàwó òun sọ lójúkojú wípé tí kò bá dá òun lójú, kóun lọ ṣe àyẹ̀wò DNA ẹ̀jẹ̀ láti lè jẹ́rìí sí ohun tóun sọ yìí pé òun kọ́ ló ní ọmọ lóòótọ́. Lẹ́sẹ̀kẹsẹ̀ làwọn ọmọ náà ò ti bá òun sọ̀rọ̀ mọ́, èyí tó mú kóun sunkún kóun sunkún gidi gan. Ọkùnrin náà sọ pé òun gbà ládùúrà yìí pé táwọn ọmọ náà bá dépò ńlá, tó débi gíga ńlá, tí àwọn bá fẹ́ jẹun ọmọ, yóò ṣe àìsàn nítorí pé ó sọ òun di òkú alààyè. Gbogbo àwọn tó gbọ́rọ̀ tí arákùnrin yìí sọ ni wọ́n ń ba káàánú, tí wọ́n sì ń sọ kùgbákùgbọ́ ọ̀rọ̀ síyàwó rẹ̀ fún ohun tó ṣe fún un yìí, wípé torí pé ó dá ọgbẹ́ ọkàn sárákùnrin náà. Táwọn èèyàn sì ń sọ̀rọ̀ ìtùnú fọ́kùnrin náà pé Ọlọ́run á tù nínú o, Ọlọ́run á jẹ́ kó tú, Ọlọ́run á ràn lọ́wọ́ láti fẹ́yàwó gidi tí ò ní dalẹ̀ bí èyí tó fẹ́ tẹ́lẹ̀.